feranmi spiritual empire ó mà ṣe bẹ̀bẹ̀ nínú ayé gbajúgbajà eléré orí ìtàgé àgbà òṣèré sajetiologa. Àná ni wọ́n ṣe ọjọ́ ìbí tí inú wọn sì dùn jọjọ. Oríṣiríṣi ìmúra ni wọ́n mú lánàá, oríṣiríṣi aṣọ ni wọ́n wọ̀ lánàá, ṣùgbọ́n lẹ́nìí tó jẹ́ ọjọ́ kejì ọjọ́ ìbí wọn ni àwárí feranmi spiritual empire ó yọ sí wọn wẹ́rẹ́ pẹ̀lú oríṣiríṣi ẹ̀bùn. Àwọn olómele, onílù, onígangan gbogbo wọn lọ́wọ́ à ń bẹ àti oríṣiríṣi ohun mèremère ni wọ́n wá fi kí madam Sajẹ lẹ́nìí. Ẹ̀yin tèmi, inú Sajẹ tí ò lọ́gàá, inú wọn máa dùn jọjọ ní madam Sajẹ bá bú ti gbé nítorí ó jẹ́ ẹ̀kọ́ ìyàlẹ́nu fún wọn. Wọ́n ní wọn ò rórú nǹkan báyìí sí ra wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ nínú fọ́nrán yìí. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká wo nǹkan tí feranmi spiritual empire èyí tó ṣe fún Sajẹ tí ò lọ́gàá. Ìyáláyà wọn màmá nìyẹn, màmá ò fẹ́ gbà. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká wo fọ́nrán ìsíwájú. Ẹ má gbàgbé láti kí wọn lọ́dà comment section. Ẹ má gbàgbé láti kí wọn kú oríire. Happy birthday madam Sajẹ tí ò lọ́gàá. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, ẹ ò ní fi lè ṣe àṣemọ láṣẹ Èdùmàrè. Àtàríjòyè lọ́rùn o, àgbégbá àbọ̀wọ̀ lọ, Hausat orí àfẹ́rẹ́ lọ́lọ́gbàgbà o, orí tí ẹ̀rú pọ̀ mọ́, àtàrí bẹ̀bẹ̀ orí ti gbé ọ́ o, orí ti gbé ọ́ débi re. Lọ́jọ́ oríjòyè nílé ayé, àgbẹ̀gbẹ̀ báwo lọ alábẹ̀ní, àtàríjòyè lọ́rùn o, àgbẹ̀gbẹ̀ báwo lọ orí àgbẹ̀ lọ́lágbàgbà o, orí tí pẹ̀lú gbọ̀mọ́, àtàrí bẹ̀bẹ̀ orí ìgbé ọ́ o, ó ti gbé ọdẹ ríre. Ọlọ́gbọ́n ní jíra lóde tòní o. Àbẹ̀ní ojí sówó, Àbẹ̀ní lónìí ojí sọ́lá, Àbẹ̀ní lónìí ojí sẹ́kù ti ṣe balẹ̀ ọ̀rọ̀. Lónìí lòjí torí feranmi spiritual ẹni rẹ lórí ọlá lójí rí ọlá lójí rí ọlá lójí kò wò. Alábẹ̀ní o, Alábẹ̀ní balógun méjì ẹ̀ bá ń jẹ́ ọmọ mi kàn feranmi lórí abámọ̀ pẹ̀lú bàbá tó bí ọlọ́mọ o. Àbẹ̀ní o, mo pé lórí àdìkọ̀ rẹ lóní ọwọ́ máa pé ìbàbá rẹ, ó sì ṣẹ́kù dànù. Ó lábí ọmọ ló jẹ́, ó lábí ọmọ nínú ilé, ó lábí ọmọ ìlànà ọjà.